Ẹ kú ojúmọ́ ẹ̀yin olólùfẹ́ mi. Kí ni ìtumọ̀ òkè? Báwo ni ènìyàn ṣe lè dé òkè? Kí ló rọ̀ mọ́ òkè gígùn? Kí ló wà ní òkè? Àti gun òkè ó nira gan. Àti gun òkè ó mú ewu dání. Àti dókè kò rọrùn. Ṣùgbọ́n gbìyànjú láti gun òkè. Gbìyànjú láti dé òkè. Gun òkè débi tí ó ga jùlọ pátápátá. Tí o bá ṣe eléyìí, òkè rọrùn púpọ̀. Òkè ní àǹfààní iyebíye tí a kò lè kà. Ní ìgbà tí a bá ń gun òkè, a ó rí ìdààmú. Ní ìgbà tí a bá ń gun òkè, a ó rí ìkọ̀sílẹ̀. Tí a bá ń gun òkè, a rí àwọn ìpadà sẹ́yìn. Ṣùgbọ́n gun òkè lọ sí ibi gíga rẹ. Àwọn àǹfààní tó rọ̀ mọ́ gígùn òkè àti dídé òkè, àkọ́kọ́ inú rẹ̀. Má ronú ohunkóhun ní ìgbà tí o bá ń gun òkè. Jẹ́ kí ìpinnu rẹ jẹ́ mo fẹ́ dé òkè. Ǹjẹ́ ní ìgbà tí ìwọ bá fẹ́ gun òkè, ní ìpinnu kan pé mo fẹ́ dé òkè. Jẹ́ kí ìpinnu rẹ jẹ́ mo fẹ́ dé òkè. Jẹ́ kí ìpinnu rẹ jẹ́ mo fẹ́ dé òkè. Òkè dùn púpọ̀. Tirẹ̀, ǹjẹ́ òkè ìkọ̀sílẹ̀ ni? Ǹjẹ́ a tilẹ̀ kọ̀ ọ́ sílẹ̀ bí? Nítorí pé o ò gun òkè. Ọ̀pọ̀ ènìyàn tí kò gun òkè láyé ni a ti kọ̀ sílẹ̀. Ṣùgbọ́n bí a tilẹ̀ pẹ̀yìn dà ọ́, ṣùgbọ́n tí ìwọ kò bá wo ẹ̀yìn ní ìgbà tí ìwọ bá ń gun òkè rẹ, dájúdájú àwọn tó kọ̀ ọ́ sílẹ̀ nígbà kan rí, tó ń bá wò ọ́ ní òkè, á padà súnmọ́ ọ. Wò mí ọ̀rẹ́ mi, ibi báyìí tútù, ó dára fún ìsinmi. Bóyá kí n dúró ìrìn àjò mi sí ibi gíga níbi tí ó tútù yìí, kò dára. Má dán wò, kò dára. Ibi kì í ṣe ibi ìsinmi rẹ. Dé òkè tán kí o tó sinmi. Ní ìgbà tí o bá gun òkè tán, tí o ti dé ibi tí ó ga jùlọ, máa rántí bí o ṣe gun òkè. Rántí o ọ̀rẹ́ mi, bí o ṣe gun òkè. Nítorí ọ̀pọ̀ ìgbà tí a bá gun òkè tán, a máa gbàgbé bí a ṣe gun òkè.